ayọ̀ aṣíwájú mo rẹ́ni kejì o orí ọ̀fẹ́ lórí gbà o jọ̀wọ́ gbé bọ́dì kò yín bàbá o. ayọ̀ jíjó ayọ̀ ọlọ́jọ́ ìbí ayé ọpẹ́ yọ̀ orí ọ̀fẹ́ lórí gbà o jọ̀wọ́ gbé bọ́dì kò yín bàbá. Arẹwà afẹ́fẹ́ tó fẹ́ lójúmọ́ òní ló kéde ọjọ́ tá a bó lóríire tó ta gbogbo ayé yọ sáyé. Aṣíwájú Ọlájídé ńlá bí sínú ẹbí Ògbóyè mo rẹ́ni kejì láyájọ́ òní ìní gbogbo olùṣẹ́ mi títì. Ǹlẹ́ o ọmọ mo rẹ́ni kejì níléwó orílẹ̀ ọjọ́ tá a bí ẹ ló pé ṣe ni kó máa yọ ṣẹ̀ṣẹ̀. Aṣíwájú Igbó ìlú Ṣàgámù rẹ́ni kejì o erin lákàtà bú ọkùnrin ogun Èdùmàrè ló kúkú ṣe ọlá ní ìkáyé Ọlọ́run ọba ló fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn fáyé rí ìmọ́lẹ̀ náà sì ní wọ̀ọ̀kùn. Happy 68th birthday to you Aṣíwájú Ọlájídé Mọ́rẹ́níkẹ́jì. Today is a special day for you and you deserve special wishes. Ó yá ọmọ Mọ́rẹ́níkẹ́jì òkè àgbàlógún yìí ò ní jábọ́ ibi gíga láyé rẹ̀ ò ní rẹ̀lẹ̀. Ọlọ́jọ́ bí òní o Aṣíwájú Ọlájídé Mọ́rẹ́níkẹ́jì àti bọ́ dúpẹ́ fọ́bọ̀ ọlọ́pẹ́ tọ́pẹ́ yẹ tí ò jẹ́ káyẹyẹ rẹ̀ ó di yẹ̀yẹ́. Ǹlẹ́ olówó orí olúwa Tóyìn Àjọkẹ́ ọgọ́ta ọdún lókè Ifẹ̀ kì í ṣeré ìlànà fífi lẹ́kọ̀ọ́ títà sì tún fànà rókà. Aṣíwájú Mọ́rẹ́níkẹ́jì o ìwọ ládé orí ọ̀kì tí òjò tẹyẹkẹyẹ ni wọ́n fi ń pé ẹ máa yọ́nú sáṣíwájú Igbó ìlú Ṣàgámù Mọ́rẹ́níkẹ́jì tó ṣọjọ́ bí lónìí. Ọmọ Ògbóyè Mọ́rẹ́níkẹ́jì ijó ọpẹ́ yá gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ kò sí fòyà. Ó yá bàbá olúwa dá mi láre máa dá kọ̀jọ̀kọ̀jọ̀ gbogbo tó kójọ òníjò dànù. Bàbá Adépẹ́jú ire lójú owó rí kójú ẹ máa ríre. Bàbá olúwa tóbi lọ́ba gbogbo ara ní ṣẹfúṣẹfú fi ṣajẹ́ òní mọ̀ṣì. Ó ti yá aláṣẹ Kàbákà security company jẹ́ńbọ́ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọ́mọ eléwó dodo bí òkè ọmọ aláàgẹ̀ ni wọ́n kì í lé bàbá tó bí ẹ lọ́mọ. Ẹ̀yin lọ́mọ ọjà ní bẹ̀bí ọ̀nà ó jà títí ara ẹkùn fọ́rọ́rọ́. Ẹ̀yin lọ́mọ onígbòwòmùwòmù Aṣíwájú Ọlájídé Mọ́rẹ́níkẹ́jì o ẹ̀yin lọ́mọ tádóríkodò mẹ́sẹ̀ pàgìrì ọmọ aláǹgbá ṣẹ̀rù kòòkì. Ẹ̀yin lọ́mọ eléwé dodo bí òkè ibẹ̀ iná lọ́mọ Ṣàgá Òkúmọ̀sí ọmọ ahẹ́rẹ́ owó. Ẹ̀yin lọ́mọ Èkúté ilé Ògbàùsà ẹ̀yin lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta Ṣàgá ọ̀kan kọ́ ọ̀kan nù ọ̀kan yòókù ni wọ́n fi rán gbaṣọ nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ bọ́ nílé Ọ̀ṣun